wò sọ fúnni tó ń lọ ohun tó ń ṣẹlẹ̀ jákèjádò Bembeyeke TV ló ti wò ó yá wò ó. ṣùgbọ́n nàìjíríà yìí gbogbo wájú oríṣiríṣi ló ń kọlu àwọn olórí epo yìí wo tìbàdàn ti lé báyìí wàá yọ táǹkì epo ẹ̀ dání ni tó o bá ti yọ dání èmi báyìí nísìn wọn ò ta kẹ́gì mọ́ a máa yọ táǹkì ilé epo mọ́tò báyìí nísìn àti mọ́tò àti kẹ́gì sí ìtọ́ ń tà mọ́ ṣó wáyé wá báyìí. tó wo tuntun. kí lè tún kí tún lélẹ̀ táǹkì mọ́tò lẹ gbé wáyé. ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ló ń wo Bembeyeke TV láti mọ ojúlówó ìsọfúnni kí ló ń ṣẹlẹ̀ kí ló ń tó yẹ kí n mọ̀ kí ló ń lọ láyìíká kí ló ń lọ lórílẹ̀‐èdè àgbáyé Bembeyeke TV. òun ni lára wọn ti sọ pé òun lọ́wọ́ iṣẹ́ yẹn òun ni. ó nìyẹn o fẹ́ mọ bó ṣe ń lọ láyìíká àti lágbàáyé Bembeyeke TV ní kó subscribe sí lójú òpó YouTube tẹ Bembeyeke TV ojúlówó ìsọfúnni mọ kí ló ń lọ lágbàáyé.